announcer ló wà so wàá kàn máa announce ntọ́kàn so kò sí MC kankan so ntọ́kàn rẹ̀ á sì bọ́ bẹ́ẹ̀ so ntọ́kàn nísìnyí a ti ṣe díẹ̀ ńbẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n bóyá ká sáré rush through wípé níjòkó wa a ní number 1 citizen níbi ẹgbẹ́ wa Ansarul Islam Society of Nigeria tí wọ́n tún jẹ́ olóyè ni wọ́n àwọn ni the national president of the society Alhaji Chief Suleiman Laiwola Afolabi. You are welcome sir. Allah ẹ̀bọ́n lọ́n tó fi bàbá. Allahu Akbar. Bàbá wọ mọ́tò láti Èkó déyìn gbé wọ́n kí Jímọ̀ táwọn tó ń bọ̀ wá bíi ni sọ Ọlọ́run yóò ṣàlékún àlàáfíà náà. Àmín. La hawla wala quwwata illa billah. Aṣojú bàbá wa ní jòkó sí àwọn bàbá wa Alhaji àgbà ní jòkó so bàbá náà fi wọ́n ránṣẹ́ sí wa pé kí iṣẹ́ yìí kó lè jọra kó lè rí bó ṣe yẹ kó rí náà ní pẹ̀lú ògo Ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ yóò tún dájú bẹ́ẹ̀ lọ. Àwọn ni bàbá wa Mufasiru láti Èkó àwọn Alhaji wa AKW Ali Kamal tí wọ́n fi tọ̀tọ̀ dákọ̀ wọn ẹgbọ́n lọ tó fún bàbá. Allahu Akbar. So àwọn náà ní the chairman National Education Board ẹni tó tẹ̀lé òun ni pé ká kí àwọn the national missioner the global missioner so mo ṣe wí gbogbo ìlú màkàyé ni wọ́n so Ọlọ́run ní paná ogun náà. Àmín. Àwọn ni Sheikh Abdulmumin Anafi Yusuf Ayara. You're welcome sir. Lẹ́yìn èyí màá tún recognize the chairman of MUKEF tí àtòrí wọn pè tó gbogbo ń tà ṣe yìí so tí wọ́n ń jẹ́ Professor Ibrahim Shuaib Ọba the Taliban Geri of Ilorin. Àwọn náà ni the pro chancellor of the university so he is unavoidably absent and is here being represented by the first vice chairman of MUKEF Alhaji Mudi Gold Anajokoti represent here. You are welcome sir. Next to him is our VC. He has been introduced as for coming into this program. That's Professor Jima, our great prof. The changer of all the changes that we are seeing in the university. You are well, heavily supported by that energetic registrar. So Alhaji Agba, our Baba engineer Musa Mustafa Kamaluddin. So Aki chairman wa ní MUKEF tí wọ́n gbéṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ ìkalẹ̀ tí àwa ń jẹ lẹ́nìí. So kọ́lọ́n kó bá ṣàlékún kẹ́ fún wa. So bisimilayi kúlọ̀ ọ̀la. Bismillahi rahmani rahim. Qul huwallahu ahadun. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan. Wọ́n bá ń bẹ láyé lónìí àjọjò kó ń bí tí wọ́n máa dùn náà ni. Wọ́n wá ń bẹ láyé náà wọn ò lọ torí ẹni tó bá ti fọmọ rí sáyé lọ òkú náà nù. Níbí a ní ọmọ wọn ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ tọrọ ọmọ náà lẹ́jẹ́ fún wọn. So Professor Nimata màá pè wọ́n ní Professor Nimata M.A. Ambali kẹlẹ́mẹ́ntà ń wí. Allahu Akbar. Prof, you are welcome ma. So a kí àwọn fámìlì tí wọ́n gbé ilẹ̀ bàǹtùbàǹtù yìí kalẹ̀ fún wa. Tó yẹ pé tí wọ́n bá tálájì ò bá gbé kalẹ̀ ńjọ́ náà pẹ̀lú ẹ̀mí kan kankan. Àmọ́ bí ò bá ṣe wárí lónìí. Gbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ táwọn ọmọ náà sì gbà. Alhamdulillah. Tí wọ́n ò pé rárá bàbá wa ló gbé fún yín àwọn ò gbé fún yín. Àwọn náà fi ní ayẹtẹ́sì yìí á wà ń bẹ̀. So a kí ìjòkó àwọn bàbá wa Alhaji Abdullahi A. Lawal tí wọ́n lédi mọ̀lẹ́bí bàbá wa S.A. Lawal kó. Kọ́nà ọba kẹwọn náà bisimilayi kúlọ̀ ọ̀la. Qul huwallahu ahadun. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. He is the direct brother of the late Alhaji Lawal, the donor. So kí n gani. A jẹ́ pé adúgbò fáwọn àwọn náà ń bẹ ń jòkó náà nù. Ọlọ́run bá kẹ́ wọn sí. Ẹ dákun èèyàn pọ̀ ń bí tí n bá continue. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ má jẹ́ ojú ọkàn mi kí n má ṣàì recognize ẹni tó ṣẹ̀ kí wútúbà fún atán ní gbogbo olúwa.
tó wọ́n tún sáré pé irọ́ ń bá program yìí lẹ̀ kù sí ọ̀nù àwọn ní the chief imam of Malete Dr. Salahuddin Abdullah. You are welcome, sir. He is even the chairman of this occasion. So Moki National Treasurer mi, Moki National okay, the chairman organizing committee, a chairman organizing committee of this program. Muti have been corrected. Thank you. So Moki National Financial Secretary, all the way from Kano, Alhaji Garba. So Moki àwọn Alhaji Amao, kẹ́ gbogbo àwọn tó kún wọn náà. Moki gbogbo everybody ń jókòó. Bí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. So lẹ́yìn èyí, the next thing is prayer and sermon for the donor, late engineer S.A. Lawal, and àwọn tí wọ́n fi tó tán fi sílẹ̀ lọ. Àdúrà fún gbogbo yín pé a máa lóore. Kò sẹ́nìkan tí gbogbo wa fẹnu kò sí pé kó ṣe àdúrà yìí tó ju àáfàá wa àgbà Ansar Islam Society of Nigeria tí wọ́n sì jẹ́ oníwàásí àgbà kárí ayé. So àwọn náà ni Fadilatu Sheikh Alhaj Abdulmumin Anafi Yusuf Ayara, the global missioner. Over to you, sir. Amen. 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين Amen. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. Akí bàbá wa àgbà níjókòó, bàbá wa àgbà ní Ansarul Islam, bàbá wa national president, pé ẹ káàbọ̀ sí ìlú yín, ẹ sì kú oríire gbogbo dáadáa tí ń sojú yín sọ gangan yìí. Irú oore bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ ẹ náà pẹ́. Amen. Ọjà náà wà kalẹ̀ yọ mọ́júmọ́. Amen. Ọjọ́ ti lọ, mo dúró pẹ̀lú kíkí tí àwọn general secretary wa ti ń kí ẹ̀yin àgbàlagbà. Mo fẹ́ àwọn bàbá president kí yín torí àsìkò ìṣẹ́jú mẹ́wàá péré lókù tálásàrí ó fi wọlé. Gbé ẹ̀yin bàbá wa Ọlọ́run bá kí yín o. Amálàdásà àwọn bàbá tí wọ́n yọ̀dá níta torí ẹ̀ jókòó yìí fún wa. Àwọn ẹbí ará ọmọ ìyá fún bàbá wa engineer S.A. Lawal, Suleiman Adébọ́lá Lawal Akínyìn. Well, ó ti wà látètè kọ́ṣe tá a gbọ́ tá a bá lẹ́nu bàbá wa Alhaji àgbà, táyé sì fi dá wọn mọ̀, tán sì fi dá gbogbo àwọn ọmọ wọn náà mọ̀ pé àwọn ọmọ Mani Amila ní lọ. Tó fẹ́ dàbí pé alukuraanu yányán látòkè délẹ̀ wọn, Mani Amila ló so kọ́. Tẹ́yìn bá ti tẹ̀lé ìtumọ̀ Mani Amila yóò gba alukuraanu yìí. Mani Amila náà ló bí jòkó yìí, lérí ẹ̀ náà ni ó sì máa lọ. Pé odidi ẹrú Ọlọ́run tó wá fi tó le láti jùúlẹ̀ tó wá jùúlẹ̀ fún Ọlọ́run. Bàbá sì ké fún wa pé bisimilahi rahman rahim Mani Amila salihan fali nafsi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mani amila salihan fali nafsihi. ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. Ẹni yóò tó bá ṣe dáadáa fúnra ẹ̀ ló ṣe fún. Li nafsi yìí lọ́lọ́run wí. Li nafsi. Ó ṣe fúnra ẹ̀ ní o, ní ó gbẹ̀sẹ̀. Èkejì náà sì ń bẹ ní ó bá ṣe kejì náà, ó wá ní àlá torí àsìkò fílẹ̀. Ó wá ní àlẹ́ ìyá.
bí ẹ̀san tiẹ̀ náà bá dé eré rẹ̀ náà ni ó dàlẹ́ so dandan ẹnìkan ò fọ́ọ̀sì ọlọ́run tó fi wí bẹ́ẹ̀ kìí sì sọba tí ó sọ̀rọ̀ tí ó yẹ a bẹ̀ ọlọ́run pé kó dákun n tó wí yìí n tó jẹ́ àdéhùn látọ̀dọ̀ rẹ̀ pé ẹni ó bá ṣe dáadáa yóò rí dáadáa ọlọ́run yára yára tètè bá wa san ẹbí yìí lẹ́san rẹ̀. àmín. èyí tí wọ́n ṣe yìí ni wọ́n ń pè ní àlùwákìfù nínú kéwú tá a ké àlùwákìfù ni wọ́n máa ń pè ó ní àyè tí wọ́n máa ń pè ní wákìfù kí ni wákìfù òun náà ni kéèyàn ó fi nǹkan kan pamọ́ sọ́dọ̀ ọlọ́run endowment. àlùwákìfù habusu ainil maali ni wọ́n tu kéèyàn ó de nílẹ̀ kéèyàn ó de kó mú owó àbí tí wọ́n máa sọ di owó kó wá dè mọ́lẹ̀ kó wá gbé kúrò lákàtà rẹ̀ fún ẹnìkan kì í wá ṣe gbà á kí wọn náà fi nǹkan míì dípò fún mi ní ìwà nǹkan kan ń bẹ dojú rí ọlọ́run lọ. sọ àyà wa ń bẹ inú alukuran tí ń sọ̀rọ̀ sàrà àmọ́ ètò hìtì kéèyàn pé wákìfù òun náà láyà kan nù suratul Bakara olóògbé lan tanalul birra. lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. lọ́ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. ẹ lè rí dáadáa tẹ́ ń fẹ́ láyé ẹ lè rí báràdá ẹ lè rí bíràdá bóyá láyé àti níwájú ọlọ́run hatta tunfiqu mimma tuhibbun. lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. ẹni rí dáadáa láyé àbí kẹ́ rí lọ́run àyàfi kẹ́ nánú nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù níjọ́ táyà yọ sọ̀kalẹ̀ bí wọ́n ṣe jòkó rí kànábì náà ni sallallahu alayhi wa sallam. ìbírílù kan dé náà ni ló bá jù ú lẹ́gbẹ̀ẹ́ táyà bá sì ti sọ̀kalẹ̀ fún ṣe ọlọ́run báwọn kò ní gẹ̀ẹ́tì ààrẹ mọ́ kò sọ́nà tí ì gbà wá fún un èyí ṣeré ànábì tó ọmọ dákú báyìí tí àyà bá dé ó ní nígbà míì yóò mọ wá bí aago yóò mọ ṣe gbọ́n lórí wọn kò wá nílé bí ààrẹ mọ́ kò ní so ó dìgbà tí jìbìrìlù bá jíṣẹ́ òun tó bá lọ tán kójú rẹ̀ ó tó gbójú wá wálẹ̀ tán tó gbogbo wọn ti mọ̀ pé wọ́n gbọ́ tuntun níta ànábì ọkà ni pé ní ọlọ́run ní sọ fún yín pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ ní rí dáadáa tẹ̀ ń béèrè níwájú ọlọ́run àfi kẹ́ ẹ ná nínú tẹ̀yìn náà. wa ma tunfiqu وما تنفقوا من شيء فإن الله به عليم. ntẹ bá sì wá náà wọn o فإن الله به عليم èmi ọlọ́run mọ̀ ọ́ mo sì rí o yín sì ṣẹ̀ṣẹ̀ o àwọn ọmọ kéwò ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam. àwọn wọn ni àfàìgbọ́n kan ni wọn ò ní ṣe tọ́lẹ̀ àlọ́ kọ́kọ́ dìde lọ́nàwọ́ tọ́lẹ̀ àyí àbú tọ́lẹ̀ àtàsí wí yìí òun ló lówó jù ní Madina aktharu ansori yìí máa là nínú gbogbo olówó tí ń bẹ bíi ká máa sọ pé ẹ̀yin lẹ́mẹ̀ ni ó lówó jù ní Ìlọrin nísì ẹni ó lówó jù ní Madina ń gbà náà ẹni yìí ni kí wọ́n á ní nǹkan owó rẹ̀ àgbẹ̀ ni àmọ́ ní oko kan ní Berha tó kọjú sí mọ́sálásí Madina oko yìí lágbára púpọ̀ ó ní làbídùn ó ní támùrù ó ní gbogbo nǹkan nínú kódà ó dùn omi ibẹ̀ dùn yàtọ̀ débi pé bá nàbì bá jáde mọ́sálásí kánà rọ̀ṣúlù yadkhulu ha wa yashrabu min ma'iha ànábì máa lọ mu nínú omi tọ́lẹ̀ àwa dìde pé ìrẹ́nsì ọlọ́run
bẹ́ẹ̀ sì mọ̀ mí pé ntọ́lọ̀ ń ṣàánú mi sí lówó ni owó oko tó wá jẹ́ ahabbu ilayya èyí tí mo fẹ́ràn jù nínú àwọn oko mi òun ló kó tó dájú kọ kíbùlà yìí sọwárí tó wí yìí mo jù ú lẹ̀ fún ọ ìjẹ́ alima fi ma araka Allah níbi ọlọ́run bá ní o lò sí mo àgbọ̀rọ̀ yìí ọjọ́ kálukú lójú pé kéèyàn ó sì yọ̀dá irú oko yìí irú nǹkan tó tó báyìí anábì bá ní báà ya Talha kíní yìí ti pọ̀ ju kí wọ́n nìkan ó dóore rẹ̀ lọ pín dàníyàn kọ̀ọ̀kan gbogbo àwọn ẹbí rẹ̀ náà àṣẹ àìdá ṣe sàárà lásán bó bá ṣe sàárà máa ṣe sàárà kọ̀ọ̀kan bí àtàrà rẹ̀ lànàbì fi máa pa ẹran ní orúkọ àwọn tí ò lè rí ẹran rà inú iléyá yóò pẹ̀ràn pé orúkọ mi àtàwọn mùmíní tọ́lọ́hun ò ní yọ̀dá kí wọ́n lè pẹ̀ràn. Ànábì ní pé àwọn akrabin kí ládàá rẹ̀ ọkàn wọn ó ní tó wí wọn ó ní mo wí. Ànábì wá ṣàdúrà. Umaru náà dìde Umaru náà ní sẹ́ẹ̀mọ mi èmi èso lówó àmọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù mo ní ẹrú kan ẹ̀mọ̀ rúmọ̀ lẹ́rú náà mo fẹ́ràn rẹ̀ púpọ̀ àmọ́ tó wí yìí mo sọ ọ́ dọmọ lónìí. La ilaha illallah. Mo tún wá sọ ọ́ dọmọ tó bá yọ Allahu Akbar ládàá rẹ̀ kọ́ máa jẹ́ pé ẹnìkan ò ní rí orí àfihàn tó bá nífẹ̀ẹ́ sí jù ẹ wá wò tọ́lẹ̀ àwa dìde kó wájú ànábì. Sallallahu alaihi ń wasallam. wá lọlé kẹ́kẹ́ ó délé ọlọ́bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ dà wọ́n ló ti lóko ọmọ dà wọ́n lọ́fà lọ́wọ́ ń wá ń lọnú oko kọ̀ wá wọnú oko wọ́n wá dúró ń ta wọ́n wá náà pé ìyàwó rẹ̀ lókèèrè pé lágbájá máa bọ̀ a ti wà nú oko ẹ máa wọlé bọ̀ ọ́ là gbọ́dọ̀ wọnú oko òní mọ́. nǹkan kan sọ̀kalẹ̀ nísìnyí mo ti fi oko yìí mo ti ṣe wákìfù mo ti jùúlẹ̀ máa bọ̀ ní wọ́n ń jáde bò àtòun àtọmẹ̀ bí ẹni pé ó fa pẹ̀rẹ̀ lọ́wọ́ àbí nǹkan tán bá ń lò ńgbà náà tọ́lẹ̀ àwa wẹnu ọmọ rẹ̀ pé támúrù kan ló dì sẹ́nu ni kò gbọ́dọ̀ jẹ́ mọ́ ọ wá tọwọ́ bẹnu ọmọ rẹ̀ ọ wá mú támúrù ní jáde ó tún wá jù sínú oko ìyàwó ní kí ló dé ó láyà kan sọ̀kalẹ̀ báyìí mo sì ti foko yìí lẹ̀ fọlọ́hún ìyàwó ní sẹ́ẹ̀ fi ládàá tiwa náà kún La ilaha illallah. ẹ wọ̀rọ̀ ànábì ó ní àti gbogbo ẹ náà ní àtẹbí àtàrà ni mo ní kí ládàá rẹ̀ ọba ó ní máa dàlà àtàpẹ̀rẹ̀ tó ń gbé lọ́wọ́ pẹ̀lú wọ́n sọ sínú ọdún padà àtàdá wọ́n sọ sínú oko ọmọ wa nú àwọn tí ó wà àlìjánnà báyìí Allahu akbar. ó gba sàtífíkẹ́ẹ̀tì àlìjánnà látàyè ibi á ti bọ́ lọ́hùn Àmọ́ bẹ́ẹ̀. àmọ́ ní ó jẹ́ àmọ́ wá dáadáa kí níbikíbi èyí tẹ́ wá ṣe èyí tó jẹ́ fi wé ti tálẹ̀ ní pé oko ni gbogbo tí wọ́n ń bẹnu oko òun pátá òun ni wọ́n ń jẹ́ Baitul Mali nínú àwọn nǹkan tá ànábì fi fọ́ǹdì ogun tá ànábì ná fún àwọn mùsùlùmí ó wá jẹ́ pé gbogbo ohun tí ń bẹ ń bẹ ànábì ọ̀dá kọ́bọ̀ kan mú ń bẹ gbogbo ayé ló ná fún ẹ wá wo ilẹ̀ láyè tá a wà yìí látìgbà wọn làwọn alájẹ ẹsẹ làwọn àlè ti sọ pé yunifásitì làwọn jùúlẹ̀ fún Muhammad Kamal dé yunifásitì tí è sọ̀rọ̀ òní nìkan ọ̀rọ̀ láéláé nítorí a mọ̀ pé yóò mọ̀ bẹ ni madamatil hayatu bí ìpáyé ń bá ń fi ń bẹ yóò mọ̀ bẹ ní gbogbo àwọn ọmọ rẹ̀ àwọn ẹni àlùbáríkà ọmọ kọjá ń bẹ tẹ́ bá wá ṣèyí hùn ẹ̀san tọ́lọ́hún san fún Tọ́lẹ́hà ọlọ́run bá san fàlàjẹ sí wa. Àmín. Àmín. kọ́mọ̀ wàá mọ lérí wọn nìkan kọ́ kárí ẹ̀yin ẹbí Àmín. kọ́ kárí àwọn ọmọ Àmín. kọ́ kárí gbogbo ara. Àmín. lérí bẹ́ẹ̀ ká tó wá ṣàdúrà fún wọn fálì mísìlẹ̀ haza fálì àmàlẹ̀ àmìlú. gbogbo ntẹ́nìkọ̀ọ̀kan kójọ ọlọ́run bá ká àwọn bàbá gba àwọn kọ́ wọn Zainabiyya wọn ni wọ́n jẹ́ mi hù mọ́ khalaftahu wa jama'atahu. حقا يكينا بعد موتك ينهب وجميع ما خلفته وجمعته حقا يكينا بعد موتك ينهب وجميع ما خلفته gbogbo nǹkan má وجمعته
gbogbo ohun tó kójọ ni wákàláfítàwù tó sì fi kalẹ̀ fáwọn ọmọ òun haqqan yaqinan láyé sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ba'da mautika yunahabu wọ́n kúrú rẹ̀ bọ́ọ̀dù tí bàbá lò ń jọ náà. ó ṣe rédèrèdè ní jẹ́ bẹ́ẹ̀. bàbá ní gbogbo ẹ̀ ni wọ́n kúrú ọ̀dọ̀wọ́ àwa náà wọ́n rò ní owó àmọ́ tó ní lólò yìí gbogbo tẹ́nìkọ̀ọ̀kan bá fi ilẹ̀ yóò padà di. وجميع ما خلفته وجماعته haqqan yaqinan حقا يقينا بعد موتك ينهب. wá sí tàwátà wà náà nù ni mo ṣàyídẹ eléyìí pẹ̀lú àwọn àlàjì àgbà wọ́n jókòó bàbá wa wà pẹ̀lú wọn bàbá wa fi àga kan lẹ̀ wọ́n ta kété báyìí ẹnìkan wá dé láti Èkó sà ìmúntọ̀hún ń wá ń fún àwọn bàbá pé ha lágbájá sálẹ̀ ìsọ wọ́n ní ha ọlọ́mọ́sà kẹgẹ́ ọlọ́mọ́sà yáfi rẹ̀ ìmọ̀ ọ wá ní ọmọ ọlọ́run kẹ lẹ́nu ìgbà tẹ kú òlékòó yìí ó ti kọ́lé sí kínní ó ti bàbá ní Allahu Akbar kọ̀ wá dákẹ́ kọ̀ mọ sẹ́sẹ́ àwọn bàbá kọ̀rọ̀ ní ti sú wọn ó sì tún ní kínní ó ní kínní bàbá ní wọ́n ń ṣe làbárí ni wọ́n wá ń wòran ń bọ̀ wá parí rẹ̀ wọ́n ní ọlọ́run mọ́sà kẹgẹ́ ìsìn ní ọmọ pé òun ò ní nǹkan kan. La ilaha illallah. ọ̀rọ̀ tí bàbá sọ jọ náà wọ́n ní ìsìn ní ọmọ pé wọn ò ní nǹkan ní kan ọmọ mọ́. ọlọ́run mọ́sà kẹgẹ́ ìsìn ní ọmọ pé òun ò ní nǹkan kan wọ́n wá ṣe kúlù wà láòfù ọ̀dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ní tí kálukú bá ṣe innamal mar'u hadithun ba'da báàdà wa kun hadithan hasanan liman wà. lónìí bó ni ọba ṣe rí kí bàbá wa jọ sábàlẹ̀ wà láyé wọ́n fi gbogbo ẹ̀mí wọn jìn fún mukef wọ́n gbé káì níta máa fà wá mọ̀ ni pé wọ́n yé bí èèyàn ní nǹkan kọ́ra àwọn ò sì ní rìn ní gàràgàrà tó kò fi fún wọn ní nǹkan àmọ́ lérí ọ̀rọ̀ Ansar Islam wọ́n gbé yìí dẹ́yìn wọ́n gbé kinní òun jù sílẹ̀ kọ́ra àwọn ọmọ pé ní ṣé wọ́n ti ń dáwó sí Ansar Islam tí wọn ò sì ta áwádà máa ti ṣẹ̀ṣẹ̀ wọn àlùbáríkà wọn àti kíkókókó wọn ló bí àyè yìí náà ọlọ́run níwọ̀n gbà tí àyè yìí ń bá ń sẹ̀mí táyé bá ń sẹ̀mí bàbá wa jọ sábàlì mọ̀jì wọn parẹ́. àmín. ọlọ́run máa san wọ́n lẹ́san. àmín. máa fìfẹ́ wọn sáàfà wọn sí Islam wọ́n sáà máa fi san wọ́n lẹ́san. àmín. ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan àwa náà wọn ò wá dá sí lánàá bàbá gold àti gbogbo ẹ̀yin bàbá tí gbogbo wa jọ wà nínú kẹf àwọn àsìkò kan bẹ Ansar Islam gbà pé àlọ́nà owó mi ju kẹf lọ ẹ sì kójọ ẹ sì lò ó sọ́nà tó dáa ẹ̀yin lẹ fẹ́ǹsì yunifásitì nǹkan míì gbogbo àṣeyọrí yìí bàbá jọ sábàlì ọlọ́run bá dúpẹ́ fún wọn. àmín. lérigun àdúrà a ṣe àṣàlátù mẹ́ta nísì lẹ́yìn àṣàlátù mẹ́ta ni a wá ṣe bisimilahi rahman rahim bàbá ẹ bá wa gbà bẹ́ẹ̀ ẹ sì máa gbọ́ pé àlógún mi ta jẹ lára àwọn àlàjì àgbàdo bisimilahi rahman rahim bọ́rọ̀ bá ti lè kó wúwo tó bisimilahi rahman rahim làwọn bàbá ọ̀nà sí a wá fi kúlúwàláwù mẹ́ta kó ṣe déédéé alukur'an ọlọ́run bá dúpẹ́ bá a fàlìjánà san bàbá ìjìnà ẹsẹ̀ làwà lẹ́sàn. àmín. wọ́n wá jọ ọmọ láwọn nìkan àmín. jọ kárí ẹbí wọn àmín. bẹ́ẹ̀ lórí bàbá tán wà níjòkó yìí àwọn ọmọ àwọn ìyàwó ẹbí tó jìnnà tẹ́ ẹ bá rí níwájú ọlọ́run tẹ́ fẹ́ pé níbi bá mọ̀ ní ìbáṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kí kò máa ṣe tẹ́ máa sọ pé káì ya laytani ya laytahu kana kathira tí n bá mọ̀ ní kò bá ti jẹ́ éka kan kò bá jẹ́ éka mẹ́wàá bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì fún àmín. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين آمين. بسم الله الرحمن الرحيم ní ìwà á sì mọ́kànlá àwọn báwọn bàbá bá ti ṣẹyọ kan ó ti gbé
àmọ́ báwa ṣe rí níwájú Ọlọ́run ẹ dákun ẹjá wo sí mọ́kànlá àníyàn rẹ̀ tá a sì dá sí náà ni pé ìdílé bàbá wa yìí Ọlọ́run kó bá wa sẹ́yìn lẹ́san. wọ́n níbẹ̀ yẹn bá ṣoore fún ọtọ̀ wa máa tó fi ṣẹ̀san Ànábì ní sàsọ fún pé jazakallahu khairan jazakumullahu khairan mọ́kànlá á sì bisimilahi rahman rahim mọ́kànlá innahu a fi bisimilahi bẹ̀rẹ̀ bisimilahi bó o ní ọ ṣe bisimilahi rahman rahim ọ wà sàṣàlátù èyí tó bá wá ṣe é sí lẹ́yìn àṣàlátù ń lọ́mọ ṣe ká bá a ṣe fi bisimilahi sí bisimilahi rahman rahim allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. bisimilahi rahman rahim 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 bisimilahi rahman rahim. wallahu mẹ́ta kó dó dìde alukur'an. bisimilahi rahman rahim. kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bisimilahi rahman rahim. kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bisimilahi rahman rahim. kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. àmín mẹ́ta. àmín àmín àmín. a kí àwọn alájà wa Rizikat ara àwọn tí wọ́n fi ìyá yín perí náà ẹbí àwọn bàbá ẹsẹ làwà ìdílé yìí ò ní dàrú. àmín. ọ̀rọ̀ yóò sì máa dá sí. àmín. insha allah. a sì ní dúpẹ́ fún yín ṣe báwọn kan bàbá wọn ò gbélé fún Ọlọ́run táwọn ọmọ wà pé tí bàbá nù. èyí tó àwa ò gbà o bàbá wa ló fún yín. àwa la sì ní nǹkan wa. àmọ́ àwa ò fún yín ogún tiwa ni àti gbọ́rù rẹ̀ sóbò là ṣe ní dúpẹ́ fẹ́ ni ó ṣoore tó sì dúró tì. ọlọ́wọ́ sàn yín lẹ́sàn rẹ̀. àmín. ẹ jòkólẹ̀. àmín. ọ̀dọ̀wọ́ gbogbo wa àwa mukef iṣẹ́ àṣepalẹ̀ ló bí eléyìí. mo yẹ sí yàgò fún àwa náà gẹ̀ẹ́sì rí takunpó lọ́nà àwa náà gẹ̀ẹ́sì rí. ẹni tó wà lérí ẹṣin ni wọ́n yà fún. a máa bẹ Ọlọ́run a sì máa dá bẹ́ẹ̀ tó bá kọ àwa nìkan má jẹ́ àfọwọ́ òsì júwe àsálùsílà má jẹ́ àbá wọn sọ pé àwa náà lọ rí àyájú síbẹ̀ wọ́n tọ́ wa síbẹ̀ Ọlọ́run yọ pọ̀ kọ́ dùn kọ́ pẹ́ bẹ́ẹ̀ mi wọ́n bá bọ́ yọ bọ́ sínú ẹ̀ bẹ́ẹ̀ mi àwọn àfa wa yìí kọjá sí pé lérí pé wọ́n ń ṣe náà ni wọ́n fi lọ́ọ́ pàdé Ọlọ́run kí gbogbo wa náà tún múra kó rè míì náà ò tún dìde kákọ́sẹ̀ eléyìí o kakọ́sẹ̀ eléyìí o gbogbo ohun tí kálukú bá fi pamọ́ lọ́lọ́run ó sẹ̀san o ma anfaqtum min shay'in fa huwa yukhlifu gbogbo ohun tẹ́ ẹ bá ná nílàákàyè lówó ní bàbàrà ní iyì fa huwa yukhlifu ọlọ́run ó sẹ̀san rẹ̀ ọlọ́run bá kí àwọn bàbá amílẹ̀ ọlọ́run bá bukori àwọn bàbá sí ọlọ́run bá kí àwọn àfa àgbà gbogbo àwọn àǹsá ìsìlámì tí wọ́n ti lọ ọlọ́run bá ṣàánú wọn gbogbo wa pátá gbogbo mùsùlùmí ọlọ́run síjọ àánú rẹ̀ wá bisimilayi kul huwallah. bisimilayi rahman rahim huwallahu ahad allahu samad lam yalid walam yakun lahu. bàbá wa alájí àgbà tèmi ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ káàrin wọn àtọ́lọ́wọ́n má dàrú àwọn náà bá wà ń bí dàrúrì kan ni gbogbo ohun tí ń jàlá àjẹ́ àgbà ọlọ́run tí wọ́n máa wà dáadáa àmín. إنا آتيناك بسم الله الرحمن الرحيم إنا آتيناك الكوثر سبحان ربك والسلام على المرسلين والحمد لله. ǹjẹ́ gbọ́dọ̀ ń tóbi. Allahu Akbar alhamdulillah able competent
and double able national missioner. Alhamdulillah. Ọlọ́run jẹ́ kọ́ máa wà dáadáa sí. Yọ́ mọ̀ rọrùn jù báyìí lọ. The national president, sir, ìròyìn tó kàn mí létí nísìnyí pé the vice chancellor and the registrar accreditation tá à ń ṣe lọ́wọ́ wọ́n sáré fà àwọn àlejò lẹ̀ wá àtẹ̀sí wa ni. Mo rò pé tí wọ́n ń pè wọ́n pé ẹ̀yin da bí ìgbà tí wọ́n sáré yọ jáde pé à ń bọ̀ ní sinna láde wọ́n wá ní àwọn gbọ́dọ̀ fi bí ilẹ̀ padà sí yunifásitì báyìí. Èyí wọ́n jẹ́ kí á tètè bóyá ká bọ́ sí item 7 straight. Ẹ dákun handing over and documentation. Tàbá ti àmọ́ wá sí yòókù tí wọ́n bá ti lọ tán tọ̀. So ẹ dákun gbogbo jẹ̀mọ́ á lọ sí item 7 straight away. So which is handing over and documentation. We have our lawyer, the barrister, Dr. Ismail Yusuf Alase. I will hand over to him to do that. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà látòrí president àti gbogbo àwọn family donor. Mo kí first chancellor, mo kí registrar, mo kí baba good, mo kí ọ̀gá mi, dean mi. Ọlọ́run kó ṣe dáadáa fún yín jù báyìí lọ. Professor Neema Abdurrahim, mo kí baba wa national missioner. Ayakallah, Allahu yukrimukum. Now, in 20 came you say only Bashi hand over document November 2009 only donor in Babawa Alhaj S.A. Lawal only one donate ilẹ̀ yìí fún that is 16 years ago. Wọ́n gbé fún Mukef as trust pé gbogbo ìgbà tí wọ́n bá ti gba approval fún Muhammad Kamaluddin University kí Mukef náà hand over ilẹ̀ náà fún Muhammad Kamaluddin University. Muhammad Kamaluddin University wọ́n ti gba approval. Èyí tá à ń ṣe lénìí nítorí ká wà ń bí wọ́n ń pè kíní kan ní actual possession. Òun ni wípé kí wọ́n gbé ilẹ̀ léèyàn lọ́wọ́ gangan ní ààyè rẹ̀ gangan bí tó wà. Pétọ̀ ilẹ̀ tá à ń wí òun lílé. So àwọn tí ó fẹ́ gbé ilẹ̀ náà lé àwọn Muhammad Kamaluddin University lọ́wọ́ àwọn náà ni Muhammad Kamaluddin Education Foundation. So Baba Professor Shuaib Oba Abdurrahim àwọn ni chairman Mukef. Lóòótọ́ àwọn náà tún ni pro-chancellor MKU. So he has many feeders in his head. So kọ́lọ́n kó ṣe àlékún àlàáfíà fún wọn. Fún di eléyìí, Baba President wà níbí. Àwọn gangan ni parenti gbogbo àwọn táwọn wí. Subsidiary Ansarul Islam òun ni Mukef. Subsidiary Ansarul Islam òun ni MKU. So akínyìn bàbá Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. So fún di eléyìí ni deed of transfer tí Muhammad Kamaluddin Education Foundation tó fẹ́ fi transfer ilẹ̀ tá wà níbẹ̀ yìí is 1 acre. It's 1 acre. Measurement here is 544 meter by 200 meter. That is the measurement. And accumulates to 1 acre. Hectare, not acre. Hectare, 1 hectare. So àwọn méjì ni wọ́n wà ní ààyè transferor. Àwọn bàbá wa Professor S.O. Abdurrahim gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ chairman fún Mukef tó tún wá jẹ́ trustee fún Mukef àti bàbá wa Alhaj bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá president tí wọ́n jẹ́ president Ansarul Islam táwọn náà tún wá jẹ́ trustee fún Mukef. So bàbá wa Professor S.O. Abdurrahim ẹni tí ó sign fún wọn
àwọn bàbá wa good. Tí bàbá wa Professor Rasheed Gbenga Jimoh tí wọ́n sign fún yunifásitì àti bàbá wa Alhaji Àgbà tí wọ́n sign fún yunifásitì kọ́lọ́n kó fàlùbáríkà sí la ilaha illallah. Fi FC Ben 4. Okay. On va faire FC ouais. Alhamdulillah ça. Bye. Alhamdulillah ça. Salah. Inshallah, taba say handing over tán, I'm making more copies because iṣẹ́ ò tí parí ní orí rẹ̀ bó ṣe wà yìí. Nígbà tán sign tán báyìí nísìn, a wá gbé lọ sí high court láti ṣe àwọn iṣẹ́ yòókù. So báyìí nísìn wọ́n ṣe handing over. Àmọ́ kan tó ṣe handing over bàbá. On behalf of Prof, let me assign you back. Alhamdulillah Rabbil Alamin. Ìwé náà ni Baba President. Òun ni mi hand over yìí. Ẹ̀yin náà hand over fún. Yes sir. Àwọn náà present ẹ̀ fún. So our family náà dúró ní. Lórúkọ Ọlọ́run ọba àti àwọn lórúkọ gbogbo olùdásílẹ̀ ìjọ Ansaru Islam àti gbogbo àwọn olóyè ẹgbẹ́ Ansaru Islam jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, ọrẹ ńlá tí ẹnjìnà SA Lawal tó fi ta Mukef lọ́rẹ tó dẹ̀ ní òun ṣe lóye àti lè gbé fún Muhammad Kamaldeen University tó wá jẹ́ pé ìwé ìjẹ́rìísí ẹ̀ òun ló wà ní ọwọ́ mi yìí. Èmi náà wá fi orúkọ Ọlọ́run àti ti òjíṣẹ́lá Muhammad àti ti gbogbo olóyè ìjọ Ansar Islam àti Mukef gbélé gíwá iléèwé wa Muhammad Kamaldeen lọ́wọ́ yunifásitì pé kọ́lọ́run kò fi àgbáríkà sí. Adúpẹ́. Àbọ̀ sí item 8 náà, ẹ má bínú. Remark from Muhammad Kamaldeen University to be delivered by the Vice Chancellor. My prof, sir. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Bí ojú bá ṣe máa kán wa tó kéèyàn rí àwọn bàbá ẹni ní kalẹ̀ ká má kí wọn yóò kù díẹ̀ káàtó. Mo kí national president wa the general manager of Ansar Islam Society worldwide, the chairman board of trustee of the Muhammad Kamaldeen University. Lọ́hùn yóò jẹ́ ká máa rí yín dáadáa, yóò jẹ́ ká máa wà dáadáa. Ọlọ́run ò ní fi yín dá wà láàmú, kò ní fi yín dá Ansar Islam láàmú, kò ní fẹ́ yín náà Ansar Islam dẹ̀yìn náà láàmú. Ọlọ́run ó tún jẹ́ ó pọ̀ sí àárín yín pẹ́ la hawla wala quwwata illa billahi al-azim. Mo kí aṣojú bàbá wa Khalifatul Adabiyu Damalawa Yata Sheikh Abdulkadir Adisa. Ọlọ́run kó má ṣàì jẹ́ àrí bàbá pé gbogbo ìgbà wọn ayé wọn Ọlọ́run kó dákun kó bá mójútó wọn, Ọlọ́run kó bá mójútó wọn.
mo fi Khalifa mo fi kí gbogbo àwọn tí ó kù fún wa ní bàbá láti orí bàbá wa global missioner àti gbogbo àwọn bàbá wa Ọlọ́run kó dáhùn kó bá wa kí. Mo kí members governing council tó wà ń bí torí àwọn employer mi nìyẹn kó má di pé àdé council wọn wà ní mèkì àwọn Alhaji Abdulmumin Professor Abdulrahim Ọlọ́run kó bá wa kí. So mo fi bàbá wa Alhaji àgbà tòní mo fi kí gbogbo àwọn tó kù ní kalẹ̀. Ọpẹ́ ni ọjọ́ òní jẹ́ fún wa ní ọjọ́ kákàn jókòó ká sì dúpẹ́ lásán ká dìde lẹ́ni ó tó ojú bẹ́ẹ̀ lọ. So ntí ó jẹ́ kí n máa sọ eléyìí ni wípé I've been saying it at different fora but I will say it today. Ètò bú aya jù nínú oore tí Ọlọ́run ṣe fún Ansarul Islam is Muhammad Kamaluddin University. And Ọlọ́run ò ṣe tó fi ṣe oore yìí nítorí kí Alhaji àgbà kí wọ́n jẹ́ni tí ò ní kú láíláí ni. So bàbá ò kú láíláí torí the coming of Muhammad Kamaluddin University is to promote the legacy of Alhaji àgbà. Purpose kan àwọn tíìmù tí wọ́n ti ń wá fún wa accreditation registrar àti receipt tó tíìmù bíi 8 àbí 9 báyìí. Bí wọ́n bá wọn tí wọ́n ń dé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ tí ń jẹ́ Ansarul Islam Society of Nigeria. Ẹlòmíì ò mọ̀ tí ń jẹ́ Muhammad Kamaluddin. Ó ní ìgbà tó ń rí lẹ́tà UC ló ń tó mọ̀ pé university kan wà tí ń jẹ́ Muhammad Kamaluddin University. Láti Kaduna, láti Sokoto, láti Abuja, láti Maiduguri, láti Jos, láti everywhere. This is just one event after the commencement of academic session. So when they come, màá wá kọ́kọ́ mú wọn lọ́fíìsì mi. Alhaji àgbà tí Ọlọ́run fi university sọ gangan wọn ni. Nǹkan tí wọ́n ṣe lórí educational development yìí, tàfi bẹ̀rẹ̀ ní Arabic, Islamic, tàfi dórí primary, tàfi dórí secondary, tàfi wá dórí university. Gbogbo ohun tí wọ́n ṣe yẹn, ntọ́lọ́run wá fẹ́ fi dúpẹ́ fún wọn nìyí. So university yìí, nta fẹ́ fi achieve ní ká fi promote legacy wọn. Kò wá nílé ṣe àfikún dáa. Torí inú kó dáa ni wọ́n fi máa wá láti France, wá láti Saudi, wá láti everywhere wá bẹ̀. So àwa náà ò ní ṣe nǹkan kan míì ju pé ká follow standard lọ because a ní achieve ntọ́lọ́run fi gbé kalẹ̀ tá a bá assure quality. So tá a bá ti ẹ̀rí pé bí tá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo wọn nìyẹn. A wá bẹ̀rẹ̀ látorí picture bàbá wa Alhaji àgbà tòní àfihàn wọn. A bẹ̀rẹ̀ látorí so ẹni tí ò mọ̀ yín tẹ́lẹ̀ yín bàbá yìí wọ́n ti ń mọ̀ yín. So bẹ́ẹ̀ lómi bá dé ibi tí ń lọ yóò mọ̀ wò pé àṣẹ Ansarul Islam ẹgbẹ́ ńlá ni àṣẹ national president ẹ̀ ní Khalifa Dil Adabi ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ni. So because mo bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn láti jẹ́ ká mọ̀ nǹkan tó ń jẹ́ university kọ́lọ́hún kó dákun ibi tó dé Ọlọ́run má jẹ́ kó takú síbẹ̀. Nǹkan tó jẹ́ kí n máa ṣe léyìí ni wípé kí a lè mọ̀ wípé kí university wa lè débi tí ń lọ iṣẹ́ ń bẹ fún gbogbo wa tí ò ń ṣe iṣẹ́ kékeré. Ọlọ́run kó dákun àwọn tí wọ́n ṣe léyìí àdúrà tí mò ń ṣe bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ni wípé ibi náà Ọlọ́run kó dákun project ńlá tí ó mọ jẹ́ Sakatul Jaira fún àwọn tí wọ́n gbé kalẹ̀ Ọlọ́run kó dákun kó fún wa ní enablement láti ṣe sí ààyè yìí àti àwọn tó facilitate ẹ̀ ni àti Mukef tó facilitate ẹ̀ ni àtàwọn family tó gbé kalẹ̀ ni inú dùnnú wọn náà ni pé kí àrọ́mọdọ́mọ wọn máa rí tí ó máa ṣẹlẹ̀ láàyè kí ni wọ́n sì máa dùn pé àwa lọ́lọ́run sì ní ká gbé ilẹ̀ yìí kalẹ̀ Ọlọ́run kó wọlá ẹ̀yin àgbàlagbà Ọlọ́run mọ́sà ìjọ orí bẹ́ẹ̀ ní bínú sí wa torí wípé àwọn tíìmù NUC team fún Islamic and Arabic Studies wọ́n wà ní school báyìí wọ́n fẹ́ ṣe exit meeting wọn but ìtorí pé bí tí wọ́n ń ṣe pàtàkì ní tó wà ń bí náà ṣe wà significant a ní kódà kó a yọjú ká sì máa lọ at least a gbọ́dọ̀ dé bíbáyìí kí Ọlọ́run kó dákun kí ó bá wa san wọ́n lẹ́san àti àwọn tán ti lọ nínú family náà àtàwọn tó kù Ọlọ́run kó dákun kó mọ́ dùn wọ́n ní ládẹ̀ nǹkan dáadáa báyìí Ọlọ́run àwa náà kó mọ́ ṣàìjà lè ṣe tá a bá ní kó jẹ́ ká lè mú ká sì lè mú sọ́nà dáadáa báyìí kọ́lọ́run kó dákun kó gbogbo àwọn bàbá wa tí wọ́n ń dúró tì wá ní Muhammad Kamaluddin tí a bá pè lẹ́ẹ̀kan mo fẹ́ sọ ń bíbà yìí lé ní
Professor Shuaib Ọba Abdulrahim ẹni àdúrà ni wọ́n, ẹ bá wa ṣàdúrà fún wọn. Bí Ansarul Islam ṣe dúró pé ojú òní tì wá lórí eléyìí tá à ń ṣe làwọn náà ṣe dúró. Adé stage kan fẹ́ há lórí nǹkan kan ká sì tó dìde lọ́dọ̀ wọn 3 million naira sì ti wà káǹtì university. Bí ẹ bá dúpẹ́ fọ́lọ́run ẹ dúpẹ́ fèèyàn náà. Bẹ́ẹ̀ ni àwọn tí ó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ò ní jẹ́ ká lè mọ̀ dákọ̀ wọn torí pé kí wọ́n mọ̀ gbé pé bẹ́ẹ̀ ní báyìí ṣe báyìí ní ṣe torí pé àwọn ti rìtáyà wọ́n máa fún wọn 20 million a lè sọ wọn kò sì sí àràmù ń bẹ aláàlí ní gbogbo ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ansarul Islam Society of Nigeria for standing by us because eléyìí tá à ń ṣe yìí a kàn believe wípé nǹkan Alhaji Àgbà tá a bá ti dá alẹ́ Ọlọ́run ó ṣe ni. Àwa tá a gbìyànjú ẹ̀ tá a kó síwájú gan kì í ṣe wípé pẹ̀lú registrar nìyí Ọlọ́run sì ń gbàdúrà yín ọlọ́mọṣà ìgbàdélẹ̀ Ọlọ́run gbàdúrà yín ọlọ́mọ. Mo sọ kinní kan ní ojú ìmọ̀mọ̀fà mi àti national mission adáàlá wa ń bẹ̀ mo ní ọjẹ́ dá sí torí nǹkan Alhaji Àgbà ọ̀dá sí yóò ṣe ntọ́lọ́run fi hàn wá lórí eléyìí tá à ń ṣe iná nìyí. Ọlọ́run kó dákun kó má jẹ́ àdúpẹ́ dùnú délẹ̀ ibi tí a fẹ́ kí yunifásitì náà dé Ọlọ́run mọ́ṣá ìjó jù bẹ́ẹ̀ lọ ní ti dáadáa ọ̀làláhùlà wàlá quwwata illa billahi al-ali subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Takbir tọ́ à ń kí yín Ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ náà ní dáadáa ju bá ṣe rò lọ. Gbà tí Professor Gbenga Jimoh tán make remark wọn lọ́wọ́ gbà ó ní ìyá wa àgbà tí láàrin ni wọ́n wọlé wọ́n take apology wọn pé àìtètè mọ ìyànà yìí ló jẹ́ kí àwọn di àsìkò yìí wọ́n sì ń pè lóòótọ́ gbogbo náà wọ́n ń pè tá à ń júwe fún wọn so adúpẹ́ ẹ káàbọ̀ mà àwọn náà ní Dr. Mrs. Funmilayo Ambale ọlọ́run jàrí màmá pẹ́ o ẹ ṣeun adúpẹ́ àwọn náà ní chairman tí wọ́n gbélé náà fún táwọn náà fi wá gbé fún bàbá wa Professor Babu tó jẹ́ new chairman báyìí àbọ̀ sí remarks from the family donor eléyìí náà kọ́ mọ́ ju bí ìṣẹ́jú méjìlá ẹ̀dá kan torí ẹni tí ń bá wa ṣe coverage gan-an wọ́n retí ẹ̀ Lansaru báyìí mo wá ní ẹ̀dá kan fún wa ní ìṣẹ́jú mẹ́wàá yóò dọ́dọ̀ yín nísìn. Salamu alaikum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún Ọlọ́run ọba nígbà ìmọ̀ye fún àsìkò yìí ọjọ́ èní tó tún bá láyé tó bá wà lálàáfíà àmọ́ lóore lọ́dọ̀ Ọlọ́run tí ẹni tí ó ṣe ìjókòó yìí tó facilitate ìjókòó yìí ká ní kò sí láyé àmì ká ló ń bẹ láyé yóò máa dúpẹ́ ni fún tí wọ́n lo ibi yìí fún kò dẹ̀ sí bí kò sí láyé mọ́ǹsì tí à ń ṣe lẹ́yìn rẹ̀ ìdùnnú ni fún níbi tí ó wà lọ́dọ̀ Ọlọ́run because tí ó fẹ́ kó ṣẹlẹ̀ ní orí ilẹ̀ yìí náà ni wọ́n ń ṣe yìí so inú rẹ̀ dùn inú mi dùn inú fámìlì dùn fún tí ń ṣe tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àkọ́bí ọmọ rẹ̀ nígbà mo pè tí mo sọ fún un wípé mo gba ìwé torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ni àbúrò tí wọ́n bí lè dó mo jìnnà sí bọ̀tì ìyá kan bàbá kan ló bí wa àwọn kan wà lẹ́yìn iwájú mi tèmi fi tẹ̀lé bọ̀tì àwọn méjì náà lọkùnrin nínú àwọn bàbá àti ìyá wa so tí mo fi ń sọ eléyìí ọ̀tá wípé kí nígbà tí mo pe ọmọ rẹ̀ ọkùnrin wípé tọ̀ àwọn mùkẹ́fù mú ìwé wá fún mi o pé báyìí ilẹ̀ tí bàbá rẹ̀ fi kalẹ̀ fún wọn láwọn fẹ́ lò fún nǹkan báyìí fún inú rẹ̀ dùn tó yẹ pé ó ní tí bàbá ó ní kọ́dà ó ń bomi lójú ó ń sunkún ní lórí fóònù tí mò ń gbọ́ wípé tí bàbá òun fẹ́ gan-an òun ni wọ́n ṣe yìí ilé rẹ̀ tó dáa jù ní gbogbo ń tà lè pè ní dúkìá rẹ̀ yàtọ̀ fún ilẹ̀ tó gbé kalẹ̀ fún mùkẹ́fù yìí ní GRA
àwọn University of Ilorin náà ló donate ẹ̀ fún ó fi ṣe foundation fún wọn. Alhaji Gold tó jẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ wọn mọ̀ nípa ẹ̀ tí ó ní dúkìá tó dáa jù téèyàn máa sọ pé téèyàn bá sì ní eléyìí yọ̀bà pò nílé duplex ni tó tóbi ó sì ní wọ́n yọ̀ọ̀da rẹ̀ fún University of Ilorin àwọn ni wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo pépà tó ṣe lórí ìwé yẹn àmì kó tó fún occupation ó ti ṣe gbogbo ó ti parí ètò gbogbo bí ó sì máa lo eléyẹn kó tó kú so eléyìí tí ń ṣẹlẹ̀ lé níyì kò jẹ́ kí ọjọ́ family lójú máa lọ títí nítorí pé ìgbésẹ̀ tó ti kọ́ gbé síwájú ìgbésẹ̀ tó yẹ ọjọ́ máa tẹ̀lé náà ni so gbogbo ìgbésí ayé rẹ̀ bí nǹkan bí ẹ̀sìn Islam òun ní fi ń gbéga nítorí eléyìí ládàá ìjókòó yìí Ọlọ́run kó túbọ̀ máa mú bá ní àlìkíyámà gbogbo àwa náà tá a wà ń bí ilé ni Ọlọ́run ọba jọ kí àwa náà rí dáadáa sí nígbésí ayé wa kó tó di pé Ọlọ́run mú wa lọ́dọ̀ because dáadáa tí ó ṣe òun ló mú ìjókòó yìí wáyé síbí yìí bí kò bá ṣe ẹlòmíì tó bá ní ipa ju eléyìí lọ gan lè ṣe nítójú yìí lọ but Ọlọ́run rán sí wa yí pé Ọlọ́run rán yí pé òun ni kó ṣe eléyìí fún Mukef nítorí náà ń kọ́ àdúpẹ́ fún Ọlọ́run ọba tó kọ́ ọ máa ṣe lórí eléyìí Ọlọ́run ọba náà kọ́ akọ́ gbogbo wa náà látòkè délẹ̀ kó wa ṣe ní kó fún wa ní dáadáa ṣe kó sì jẹ́ ká lè ṣe dáadáa ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run mo kí chairman mo kí the president àti chairman Ọlọ́run ọba kó bá fún wọn ní okun àti àlàáfíà àti ẹ̀mí gígùn Ọlọ́run wọ́n máa fi darí ètò yìí gbogbo jàmá ẹgbẹ́ Islami Ansarudeen Ansaruslam Ọlọ́run kó máa tẹ̀ wá síwájú kó jẹ́ agùn lẹ́mìí kó jẹ́ alálàáfíà ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run bisimilah Fatiha asalatul fati. Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Má bá sasalatu lọ lábẹ́nú ẹ dákun etí ọkàn báyìí òun ni nǹkan méjì náà ló kù ṣùgbọ́n national mission wa ọkọ̀ jẹ́ pé tọ́ bọ́lọ̀ ti dá wọn ni gbogbo family ń retí wọn pé wọ́n wà pẹ̀lú àwọn kún ó tó lọ wá sí lónìí tọ́ àwọn náà wọ́n ní ẹ̀wọ̀n làwọn wá síra wọn àfi káwọn yẹjú nǹkan àzárù náà so tiwọn náà bóyá wọn ní pẹ́ dìde mọ́ lọ́nà bí kún ó lè ráyè dá wọn lónìí wá sí ẹ dákun nǹkan tó kù ní ìsìnkú chairman wọ́n ṣe remark president of our society wọ́n ṣe remark á sì rí ṣe closing prayer so remark yẹn tọ́ ẹ dákun ní ṣókíṣókí ẹ má bínú sáà ẹ dákun ẹ jókòó ká tó ṣe torí ó yà mí lẹ́nu nígbà tí n sọ fún rìkọ́dà wa tó rò pé ẹnu lẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ni mo ní akàkílẹ̀ àbí ìkárí fi jókòó ni gbogbo wa náà ẹ wẹ̀yìn lọ ẹ rí pa àròpin ẹ̀ ilẹ̀ tí wọ́n fún yunifásitì fún Ansar Islam lọ ilẹ̀ náà lọ títí dẹ́yìn lọ́wọ́ ni ọlọ́run bá ṣe àlékún rí ọ. ọpẹ́ náà la máa dú fún Olúwa fún gbogbo ohun tó ṣe fún wa ọpẹ́ náà ni so ọpẹ́ yìí ni ọwà sàn bá gbogbo jàmọ́ inú ní dáadáa so ká dúpẹ́ mẹ́wàá mẹ́wàá f'Olúwa ẹni ká dúpẹ́ mẹ́wàá mẹ́wàá f'Olúwa bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin arahmani rahim maliki yomidin iyaka na'budu wa iyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله 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 رب العالمين Ọlọ́run gbà fún wa ju bá ṣe ṣe lọ àmín.
Ẹgbọ́n Tóbi. So the last on the agenda here is the remarks by the national president of our society. Speech. Say, Baba. By Professor Baba. So wọ́n ní Baba President wọ́n ní speech tá a mú lọ́wọ́ yìí. So wọ́n ní speech tí àwọn professor wa Shuaib Boba Ibrahim tán ti kọ wá sí program yìí tí wọ́n ti wá delegate ẹni tí yóò kà fún wa tí ṣe our chief imam Malete Township that will get Dr. Abdullahi, the chairman, organizing committee. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. This is a speech to be delivered during the land handover ceremony organized by Muhammad Kamaluddin Educational Foundation, MOKEF, to Muhammad Kamaluddin University. Actually, this speech was planned to be delivered by Professor Shuaib Oba Abdurrahim, who is the current chairman of Muhammad Kamaluddin Education Foundation. But he was absent, so that is why I'm directed to read the speech here today. The protocol that is to be established is greeting the Grand Khalifatul Adabiyya, the National President of Ansar Islam Society of Nigeria, the distinguished members of the National Executive Council of Ansar Islam Society of Nigeria, respected elders and scholars, members of the Board of Trustees of Muhammad Kamaluddin Education Foundation, MOKEF, the Vice Chancellor of Muhammad Kamaluddin University and the management of the team, the family of the late Engineer S.A. Lawal, the noble donor, and the distinguished guests, ladies and gentlemen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. It gives me great honor and a profound sense of fulfillment to stand before this distinguished gathering on this historic occasion, a day that symbolizes continuity, unity, and renewed commitment to the noble vision of our revered father and founder of Ansar Islam Society of Nigeria, His Eminence Sheikh Muhammad Kamaluddin Al-Adabi. May Allah subhanahu wa ta'ala continue to grant him Jannatul Firdaus. Amen. Today's ceremony is far more than a mere handover of land. It represents a reaffirmation of our collective purpose, the continuation of a legacy built on faith, knowledge, and service to humanity. It is a testament that the torchlight decades ago by our founding father continues to burn brightly in the hearts and hands of its worthy successors, followers, and the institutions that bear its name. I would like to highlight some contributions of MOKEF to the Ansar Islam Society of Nigeria. Over the years, the Muhammad Kamaluddin Education Foundation, known as MOKEF, has remained steadfast in its dedication to the ideas and aspirations of Alhaji Agba. Our mission has consistently been to strengthen the institutions and uphold the vision he left behind, ensuring that they continue to serve the cause of Islam and education in Nigeria and beyond.
Among the numerous contributions of Mokef to Ansar Islam Society of Nigeria and its educational institutions, we record the following. 1. Donation of the current 1 hectare of land by late engineer S.A. Lawal. Prior to his demise, the late engineer Lawal generously donated a parcel of land measuring 1 hectare situated at Orire Street of International Airport Road, Ilorin, to Mokef. He expressly stated that the land should serve the development of Muhammad Kamaluddin University when awaiting approval for the National Universities Commission, NUC. Today, in fulfillment of that noble wish, Mokef, as trustee, officially hands over this parcel of land to Muhammad Kamaluddin University, MKU, the rightful beneficiary, as we have witnessed some minutes ago. Secondly, provision of office furniture for the takeoff of Muhammad Kamaluddin University. At the crucial takeoff stage, Muhammad Kamaluddin Education Foundation provided some essential office furniture to facilitate smooth administrative operations, thereby laying a solid foundation for the university's commencement. Thirdly, donation of academic and Islamic books. Recognizing that knowledge is the backbone of every university, Mokef, through its members, contributed several academic and Islamic books to enrich the university's library, supporting both intellectual and spiritual growth. Number 4, construction of a perimeter fence. To safeguard the university's property and prevent encroachment, Mokef started and completed the construction of a perimeter fence around the university, securing this valuable heritage for future generations. Number 5, landscaping and beautification of university environment. Mokef also undertook landscaping and beautification project within the university premises, ensuring that the environment reflects the serenity and dignity befitting an institution of Islamic learning. Number 6, cash assistance to selected madaris and schools of Ansar Islam. The foundation extended financial support to selected madaris and schools under Ansar Islam Society of Nigeria, promoting sustainability and educational development. Number 7, financial grant to MKU, Muhammad Kamaluddin University, prior to NUC approval. Mokef provided an initial grant to the university, even before it received its NUC approval, demonstrating foresight and confidence in the vision of establishing a world-class Islamic university. Number 8, donation of motorized borehole to MKU to enhance access to clean and reliable water supply. Mokef donated a motorized borehole to the university, ensuring a conducive environment for both staff and students. Our commitment to continuity. Distinguished ladies and gentlemen, while we appreciate Allah subhanahu wa ta'ala in this achievement, we remain conscious that our work is not yet done. Mokef stands firmly committed to sustaining and expanding its contribution to Muhammad Kamaluddin University and other
noble legacies of Alhaji Agba. We are guided by faith, inspired by legacy, and driven by a shared sense of duty to preserve the mission of spreading knowledge, fostering discipline, and nurturing future leaders under the banner of Islam. May Allah subhanahu wa ta'ala continue to bless Ansar Islam Society of Nigeria. May He strengthen Muhammad Kamaluddin Educational Foundation to keep advancing the vision of our noble father. And may Allah subhanahu wa ta'ala make Muhammad Kamaluddin University a fountain of knowledge, piety, and progress for generations to come. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.